Mo tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá níbi tí a ti ń sọ ìtàn Yorùbá tí a sì ń túmọ̀ rẹ̀ ní ṣókí. Tòní rèé o, ajá tí yóò pa ìkokò bọ́fá yóò ní àtìlẹ́yìn ọlọ́dẹ. Ajá tí yóò pa ìkokò bọ́fá yóò ní àtìlẹ́yìn ọlọ́dẹ. Gbogbo alámọ̀ ẹranko ilé tí à ń pè ní ajá, a máa ń lò ó bí nǹkan ààbò security. Bí ajá bá rí ẹni tí ò rí rí, á gbó, a sì tètè mọ̀ pé àlejò kan wà nítòsí. A sì tún máa ń lo àwọn bàbá wa tí wọ́n ń ṣọdẹ, wọn a máa lò láti ṣọdẹ. Bí ajá bá wá lọ sí oko pẹ̀lú olówó rẹ̀ tó rí ìkokò. Ìkokò jẹ́ ẹran tó ní agbára, kò tóbi ju ajá lọ ṣùgbọ́n lágbára ju ajá lọ. Ó ní eyín tó mú, ó sì ní èékánná, ó sì máa ń sá eré. Ìkokò kì í sì sábà dá rìn, wọ́n máa ń kọ́wọ̀ rìn ni. Tí ìkokò àti ajá bá wá pàdé, ajá á máa gbó ìkokò, á múra láti bú ìkokò jẹ, ìkokò náà múra láti pa ajá. Ṣùgbọ́n nígbà tọ́dẹ bá ti wà nítòsí, ìkokò ó dojúkọ ajá, kò ní dojúkọ àgbẹ̀ tàbí ọdẹ tó mú ajá lọ sí oko. Nígbà tí òun àti ajá bá ń súnmọ́ra láti jà tàbí tí wọ́n bá bẹ̀rẹ̀ ìjà, ọdẹ á yá yìnbọn fún ìkokò tàbí kó ta lọ́fà, ó lè ṣaládàá, ó sì lè fi nǹkan olóró míì, ó lè fi gbẹ̀mí ẹ̀. Tó bá sì ti gbẹ̀mí ẹ̀ tán, gbẹ̀mí ẹ̀ náà nìyẹn, ajá ti pa. Ajá wa máa wọ́ bí ẹni pé òun ni òun pa. A lè lo òwe yìí nígbà tí ẹnìkan bá nawọ́ sí ohun tí ó tóbi jùlọ, ipò tó ga jùlọ, ààyè tó ga jùlọ, tàbí tó dá nǹkan sílẹ̀ tí apá rẹ̀ táwa gan mọ̀ pé apá ẹni yìí o, nípa tìnáwó, nípa ti ìjẹ́ èèyàn, nípa ti gbajúmọ̀, apá rẹ̀ ò ká. Ṣùgbọ́n ó ní àwọn kan lẹ́yìn, ó ní àwọn ọ̀tọ̀kùlú lẹ́yìn, ó ní àwọn gbajúmọ̀ lẹ́yìn, ó ní àwọn bọ̀rọ̀kìnní lẹ́yìn, ó ní àwọn olówó lẹ́yìn. Ajá tí ó pa ìkokò bọ́fá yóò nílò àtìlẹ́yìn ọlọ́dẹ. A dúpẹ́ bẹ́ẹ̀ tí ń bá wa láìkì tẹ́ ń share rẹ̀. Ọlọ́run ó nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Ire o.